Aláròyé máa wí o. Ìdaṣẹ́sílẹ̀ ASUU ìjà fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ní NLC. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà ìyẹn Nigerian Labour Congress NLC ti ṣàpèjúwe ìdaṣẹ́sílẹ̀ ẹgbẹ́ olùkọ́ fásitì Nàìjíríà ìyẹn Academic Staff Union of Universities ASUU gẹ́gẹ́ bí ìjìjàǹgbara fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí, ààrẹ NLC Comrade Joe Ajaero ní ìjà ASUU yìí ìjà wa ni, ìjà fún ọjọ́ ọ̀la Nàìjíríà ni, ìjà fún ètò ẹ̀kọ́ ni. A kò ní jẹ́ kí wọ́n dá a jà kí gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ gbárùkù tì wọ́n lóòótọ́. Bákan náà ni ọkùnrin yìí bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ fún ìlànà kò ṣiṣẹ́ kò gbowó oṣù tí wọ́n fẹ́ gùn lé. Ajaero wòye wípé ìlànà ọ̀hún kò lè so èso rere kankan fún wàhálà tó wà nílẹ̀ yìí. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀nà láti dúnkòokò mọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ yìí. Ààrẹ NLC yìí ní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ni iye ọmọ ènìyàn, àti wípé bí ìjọba àpapọ̀ ti máa ń ṣe àdéhùn pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí kì í mú iṣẹ́ kò dára rárá. Ó ní ìdaṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ fásitì jẹ́ ìgbésẹ̀ tó bófin mu níwọ̀n ìgbà tí ìjọba ti kùnà láti ṣe ẹ̀tọ́ fún wọn. Ajaero ní ìjọba ló jẹ̀bi àìmú àdéhùn tó ṣe pẹ̀lú àwọn olùkọ́ṣẹ́, bí ẹni sì fi ìyà kún ìyà ni bí wọ́n bá tún kùnà láti sanwó oṣù wọn. Ó ní ìdaṣẹ́sílẹ̀ yìí tún fi hàn wípé ìṣòro ńlá wà nínú ètò ẹ̀kọ́ fásitì orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìdí nìyí tí àwọn ọmọ olówó fi ń lọ kẹ́kọ̀ọ́ lókè òkun tí àwọn ọmọ tálíkà sì kó ara wọn jọ sí àwọn fásitì ìjọba àpapọ̀. Olórí ẹgbẹ́ òṣìṣẹ́ yìí ní ìyàtọ̀ yìí ló mú ìfàsẹ́yìn bá àwùjọ wa. Táíwò Ọlárẹ̀wájú ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.